dánwò nílùú tẹ́tẹ́ lérò yìí pé tó tọ́ sí mi ẹ lérò pé kíní yẹn ó dùn mí gan ni ntí òye yín ni pé mi ò fẹ́ ṣe kíní yẹn tẹ́lẹ̀ àwọn fámìlì mi ni wọ́n lọ bá bàbá Mùdírù àwọn fámìlì mi ni wọ́n dúró lé mi lọ́rùn torí mo wò pé kíní yóò dà mí dúró sí lókà mi ò sáfà akọ́nà ayé àfa gbogbo ayé ni mí kíní yóò tábà tiẹ̀ dàgbà kò sí tó burú bẹ́ẹ̀ bó ní kíní yóò sì ní sọ mí dẹni tí ọmọ lọ pàpà mi ṣàkóso sọ̀rọ̀ mo yẹ kí n free láti sọ̀rọ̀ àmọ́ nígbà tí gbogbo àwọn èèyàn ní táwọn fẹ́ nu tọ̀ mo dẹ̀ struggle gbogbo mi yàn ṣe struggle nígbà mo dẹ̀ gbọ́ wípé àdéhùn tẹ́ ṣe pé gbà tẹ́ bá iná 100 million ẹgbà mo ní fọ́ọ̀sì ọmọ wọn kan tí ń bẹ́ lọ́rin òun gangan ló sẹ́ǹdì ọtí òye sí mi pé olùkọ́dù tó sọ síbẹ̀ pé dájì ní tí o bá ṣe kó kọjá yẹ ẹni ìgbà tí wọn bá fi máa ná 50 or 60 million ẹni tí nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ yóò surrender ẹ̀ náà mo wá wo àwọn tí ẹjọ́ kóra wọn jọ látọ̀yọ́ níjọ́ yẹn láàrin ara wọn wọ́n ti èmi síta gbogbo wọn náà ní ẹ wá kóra wọn jọ pẹ̀lú bàbá ní ẹ wá lọ pa idán tí wọ́n pa lórí nǹkan tí ò ní túmọ̀ sí mi ó ti kọjá lẹ́fù yìí. ṣe ayẹyẹ ìwúyè bàbá wa Barrister Bilal tó bá jẹ́ pé ẹlòmíì nígbà ní irú àwọn èèyàn tá a rí ń bẹ nǹkan láàrí níbẹ̀ kódà bí wọ́n ṣe ń rí àwọn olórogbo lèèyàn mọ̀ rí àwọn àràbà pé ìyá wa ní gbogbo ọkàn lùbẹ̀ padà ṣùgbọ́n kí sáwọn olórogbo àwọn àràbà lárí torí pé kálukú náà mọ ibi tó bìlọ́ǹgì sí eléyìí náà tọpẹ́ kì í ṣe àwọn ọ̀tọ̀ ọlọ́run kéré kẹta àkóso kíkọrùn tí wọ́n ní rárá adé o rárá o tó bá jẹ pẹ́ lómi nílùú àwọn tá a bá rí ń bẹ̀ nù kódà àárẹ̀ lómi tí ó fún ọjà àárẹ̀ lómi tí ó rìn ṣẹlẹ̀ sán wá tí ó mọ̀ gba ilé ìjọsìn bọ̀ pé ìyẹn wá ní dadi unity ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. torí a rí nínú ẹlòmíì tí jáde pé ipò yẹn kì í ṣe pé kíní òun ti jupò ń lọ international loan òun ju ipò ìjẹ́màmù lọ sẹ́rí àwọn ọ̀rọ̀ kan tẹ́kí téèyàn bá ń sọ àbáwọn tí wà nílà ká ìbíyàn ni wọ́n kàn máa wò gbogbo kò téèyàn bá lóun jù lọ ẹni yẹn bá tó wá ń jà sípò tàbí tí bá ń wà so ẹni yẹn ń parọ́ ni tó bá lóun jù lọ so tó bá sì jẹ́ kó jù lọ tó ti tó wá ń wà á jẹ́ pé onípàrà hàn ẹ̀dá ni so èyàn ò jù kò kan lọ so yóò tún wá contest lọ́lọ́ gba fọ́ọ̀mù yóò lọ gba signature àbí recommendation letter nínú family so yóò jáde wá sí ẹ̀sáàmù yóò ṣe ó rà yóò ṣe written ó sì jùlọ so yóò tó wá máa ná wàhálà pé gbá lọ́tàn pé kéde kan ló sì ó sì dúpọ̀ lọ àwọn ọ̀rọ̀ yẹn ti contradict ara wọn àwọn mọ̀lẹ́bí ló ní kí n jáde ẹ̀rí Yorùbá ní kò dùn ní ẹ̀ẹ̀kan là wí láti di kódémì gbogbo ntọ́wọ́ méèké ọ̀bà tó lélẹ́lẹ́ tí ọ̀bà ìgbà tọ́wọ́ méèké ọ̀bà bá nǹkan ní máa ń sọ pé kò sí ní tá à ń jẹ tí ìkan àfọlọ́ Ọlọ́run kò sẹ́ni tí ọmọ àgbègbè sí ní tá à ń jẹ tí ìkan àfọlọ́ Ọlọ́run but owó ẹni tọ́wọ́ rẹ̀ ọ̀bà nǹkan ni kò sẹ́ni tí ọmọ yìí kéèyàn máa sọ̀rọ̀ àsọgbọ́n bá ipò tí mo wà ipò tó ju kíkà lọ́bẹ̀lẹ́jọ́ kágbàlagbà wa máa rújọ́ wọ́rọ̀wọ́rọ̀ bá ẹni tó ti bọ́ bẹ̀ ti bọ́ bẹ̀ nítọ́kẹ́ ni kéèyàn ò gbárùkù ti ẹni tó ti bọ́ bẹ̀ gbogbo kò téèyàn já fún èèyàn ojú lọ ní o so èèyàn ojú lọ ní. Ọlọ́run bá nìkọ́lá a fẹ́ dúpẹ́ ká tó bọ́ bí wá sí àkọ́kọ́ ìdúpẹ́ ń gbé wá bó ṣe wá so kí ó tó di pé a ṣe ayẹyẹ ní àná ẹnìkan ń bẹ Dr. Ibrahim Awa bàbá dáadáa tó jẹ́ wípé olówó ni wọ́n àwọn èèyàn wá ń pè wọ́n ní bàbá olówó lórí nẹ́ẹ̀tì so pé bàbá olówó bàbá ìyẹn dáadáa ni wọ́n àwọn àfọ̀n bídíà òun ni àbá ìmọ̀ ń náwó fún tipẹ́tipẹ́ wọ́n náwó fún àwọn bídíà so nínú àwọn tí wọ́n ń náwó fún ó jẹ́ pé ẹni ẹ̀ náà fẹ́ràn ara ẹ̀ sọ́pà ó ti tó 18 years àwọn náà sponsor program 30 million ní wọ́n máa ń fò níbi kíní kan nígbà àwo kan so wọ́n bẹ̀rẹ̀ sí ní báwọn ló kọjẹ́ nígbà tí ẹni yìí kò sí kí ni o tí ò ṣe tiwọn mọ́ so ọwọ́ pé wọ́n súnmọ́ àwọn onísúnà kọ̀ọ̀kan tí wọ́n sponsor wọn pé òkè ẹgbà yín náà fi dá sí tọ́lọ́run táwọn ẹni wọn ò wó sẹ́fún wọn ò sí jálábì fún wọn wọ́n sì rí ká òótọ́ làwọn àfáà súnà ìgbé lọ́wọ́ so àsìkò táwọn ènìyàn wọn bá wọn ló kọ́ kódà ààrẹ lómi tó sọ pé bóyá ni àwọn ni wọn ò jẹ́ kọ́wọ́ wọn ba àwọn gbogbo nǹkan tó ń wá láyé so àwọn àti máàmù lájọ jókòó níjẹrin àná la ṣe ayẹyẹ ọwọ́ àkùnjọ méjì báwọn àbí lájọ jókòó nílùú Ọ̀yọ́ torí pé èmi ti wà lọ́yọ̀ láti jọ Wednesday a ṣẹ̀ṣẹ̀ dé láàárọ̀ yìí ni èmi ẹ̀ṣẹ̀ dé láàárọ̀ yìí ni tí Ìbàdàn padà
láti jọ Wednesday. Àwọn àjọ jókòó lálẹ́ níbi ìṣáìbọ̀ òun ni ẹnìkan tó wà pé àwọn náà wọ́n ní káwọn wá gbìyànjú kan fún àbá àmọ́ àwọn tí wá dé Central Mosque tó àti àwọn òkè abáyá káàtì ẹ̀ lọ bá wọn. Wọ́n ní wọ́n sáré kèmí dìde wọnú ilé tí wọ́n ní wọ́n lọ pè mí wá ìyàtọ̀ nígbà máa dé láwọn nífẹ̀ẹ́ àwọn oníṣègùn kọ̀ọ̀kan ní ìsìn pé wọ́n fẹ́ fáwọn ní nǹkan pé káwọn bọ̀ ní Central Mosque. Ìgbà náà láti ti gba kọ́ padà làwọn ẹni ní kò sí wàhálà nìkan tí ń bá wọn bọ̀ wá síbi tí a wà ní ẹjẹ́ àjòkò ìjọba àwọn òkú sí káwọn lọ bá wọn ẹjẹ́ àjòkò ẹjẹ́ àmọ́ retí wọn. Àbí bá a ṣe rí ọkọ̀ lábọ̀gẹ̀nì méjì tí Dr. Ibrahim Awa ti ń gbé wa Islander tó jiná pátápátá tó pẹ̀lú Sienna tí ọ̀nàràjá tó méjèèjì ni a gbé wa fún bàbá wa Imam ìlú Ọ̀yọ́ tuntun ọkọ̀ méjì lẹ́ẹ̀kan náà tó ẹni ní wọn ò ríra rí wọn ò mọ wọn rí wọ́n ti fowó epo tó nítumọ̀ wọ́n fi sí owó epo tó ṣe kíni o tó nítumọ̀ ẹgbà tó fi sí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Àwọn kan ń bá àwọn ló kọjẹ́ àwọn sì tó ń náwó wọn sì di dáadáa báyà kí wọ́n bá fẹ́ wo nǹkan míì ní amóore súnmí ṣe làwọn èèyàn wọ́n wò ká àwọn àbá táwọn náwó fún bọ̀ láti almost 18 years tí wọ́n ń sọ̀rọ̀ nulẹ̀ àwọn lórí social media báyìí so ìgbà Ọlọ́run balẹ̀ kọ́lá ẹni tí ò lẹ́ nìkan àfọlọ́run onímọ̀ọ́mù Ọ̀yọ́ Ọlọ́run ni wọ́n gbára lé báyìí kí mo yọ àwọn ẹ̀kọ́ fún wa níjó ní mọ́sálásí ni wọ́n mọ̀ wà Ọlọ́run gbogbo ìrìn àjò yìí wọn ò rìnrìn àjò ẹbọ kankan lórí rẹ̀ wọn ìṣẹ̀lẹ̀ bọ́ wọn èso lóògùn wọn ò ní gbẹ́rẹ́ là ti rí báyìí ogun ọjà àmàlà lọ wọn láìka àmàlà ti gbẹ̀gìrì ti bá àmàlà dúdú tó ti wọn tí wọn máa jówọ́ ogun wọn nù wọn ò sì torí rẹ̀ ẹlòmíì dàpọ̀ láti ṣe unity kó lè bàjẹ́ kó gba ayé náà pẹ̀lú àwọn torí ipò náà ni o Ọlọ́run ní rárá ayébútẹ̀gùn náà ń dẹ̀wú mulẹ̀ ìzàtà ntọ́lọ́run sọ́nù Kùránì tẹ́ ẹ bá tẹ́ ẹ ní nǹkan tó wọ yín ọ̀bà ẹ padà síbi Kùránì Ọlọ́run ní gbogbo ẹ̀yin sọ̀bẹ̀sẹ̀ lónú ìsìláàmù tẹ́ ẹ ń lọ ń fa láti ọ̀dọ̀ àwọn kèfèrí tẹ́ ẹ fẹ́ wú ìfẹ́ Ọlọ́run ní ṣé ilẹ̀ ń wá Ọlọ́run ní ọ̀dọ̀ èmi Ọlọ́run ní ìyà àtagbára wà Ọlọ́run lọ́dọ̀ èmi Ọlọ́run ní ìyà àtagbára wà ibi tẹ́ ẹ wá yìí lọ ẹ tẹ̀wọ́ ọ̀bẹ ṣé dínkù tó di pọ́rọ̀ onímọ̀ jáde yìí náà ara àwọn tí ń là àwọn tẹ́ ń ṣe kinní fún tí báwọn ní akọ yẹpẹrẹ yín dò ní tí wọ́n fò bọ́ta tí wọ́n ní tẹ̀ kìí sa ọgbọ́n ní dá nǹkan kan bó ṣe ń da àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ náà ni ó ṣe dà wá sẹ́rí nǹkan ẹ̀ wá dá nílé ẹ̀ dá níta nítorí pé ẹ ti fáyà Kùránì ilẹ̀ sáwọ́ táwọn sọ pé kẹ́ ẹ dúró lórí ìtọ́ náà tí wọ́n sọ fún yín pàǹkó gbígbọ́ ẹni tí èsì mùsùlùmí ni ẹ wàá máa wá sunkún ẹ máa rojọ́ lórí kíní bí ẹni pé kí orúkọ rárá so tí báwo àjọ ń ríra àjọ ń ṣe dáadáa síra wa inú nǹkan là ń sọ sọ pé wọ́n fẹ́ dalẹ̀ ẹ̀rú ní ọ̀tá lọ́fẹ́ dalẹ̀ ẹ̀rú tá a pariwo kékeré abẹ́ tí ìsìn mùsùlùmí ṣe tá à ń sọ fún yín ni pé àjọṣe tẹ̀yìn ń ṣe o ẹ̀yọ́lẹ̀ dalẹ̀ yìí bàbá ẹ kú bẹ́ẹ̀ ó ti yẹ báyìí oògùn kọ́ ní kankan ẹni tí ó sòrò tí ó ṣe kankan yìí táyé mọ̀ pé bí ó ṣe dúró lórí òótọ́ ni ńlọ́lọ́run balẹ̀ kan ọ̀la ni ṣé bí wọ́n ti dúró tì mí kí n gbé yìí fún ọ. so adúpẹ́ lọ́wọ́ Dr. Ibrahim Awa Ọlọ́run balẹ̀ kọ́lá kọ́ bá ní sáwọn lẹ́sùn olórí. Àmín. Bákan náà dúpẹ́ lọ́wọ́ bàbá Aláàfin Ọ̀yọ́ tó tí ikú bàbá yèyé torí pé tí wọ́n bá fẹ́ ṣàbòsí wọ́n lágbára àti lè ṣe ẹlòmíràn mọ̀ yìí pé ìṣẹ̀pá Aláàfin kà sọ pé mo túṣe nìkan Aláàfin yan kọmitì pé ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n onímọ̀ ẹ kóra yín jọ wọ́n sì yàn wọ́n tó bíi 6 sí 7 ẹ̀yin ni ẹ lọ ṣe interview fáwọn ìdílé ọmọ tí ń ta ìdílé ìmáàmù tí wọ́n fẹ́ joyè ẹ bá result interview yẹn gbé wá so wọ́n sì gbé wá fún Aláàfin sì gba result yẹn wọ́n gba eré kọmitì wọ́n sì pè sọ́dọ̀ wọ́n sì wò ní ti kọmitì sọ fún wọn náà ni pé ọpass ṣùgbọ́n eléyìí ló ṣe first eléyìí ló ṣe second eléyìí ló ṣe third àmọ́ 1 to 3 náà kò sẹ́ni kankan nù wọn tí ò ṣe dáadáa àmọ́ kó sì lè ṣe dáadáa tó number 1 ni ẹni tó wá sí number 1 ni ò léèyàn lẹ́nìkankan ọ̀mà Aláàfin ọ̀mà wọn ẹnìkankan ọ̀mà kì í sí candidate Aláàfin gan tó ní candidate inú wọn nínú àwọn tó fẹ́ ṣe kiri yẹn ọwọ́ adomi tuntun sọ Aláàfin lẹ́nu àwọn ẹlòmíín náà tó ní candidate àwọn nìkan náà ti lọ tẹ̀ látòkè wọ́n ṣe gbogbo ẹ̀ tó Aláàfin wá padà ní pé bíyàn ọba ilé fún Aláàfin gẹ́gẹ́ sọ pé Ọlọ́run ló kùn sáwọn létí pé ọ̀dà ẹgbẹ́ ń gbé lórí mẹ́rìtì MC First náà ní ẹja mú. Tajuli mamati mashudu minali azali. Ẹ dákun pé nìkan bá wá ń tiẹ̀ ń lọ ń sọ pé
wọ́n lọ gbówó fọlá kó sì tún borí ọba ló kọjá wọ́n lọ fowó ra ni wọ́n ti ní gbogbo owó làwọn ọ̀nà àkọ́kọ́ náà ẹ̀rí pọfẹsọ Aláró wọ́n sọ̀rọ̀ lánàá pé tó bá jẹ́ wípé owó ni ìmáàmù Ọ̀yọ́ yìí fi gbébẹ̀ kò lówó lọ pọfẹsọ Aláró sọ pé ọ̀rẹ́ mi ló ta tí ìṣe àti tàtijọ́ ń bọ̀ rí o inú ẹni tí yóò pè yìí pé ó ti kówó àwọn wà nù wọn nínú ẹni tí yóò pè pé ó ti kówó ọjà o ní tí pọfẹsọ Aláró sọ ọ dé mi náà lójú ní o pé tó bá kówó bàbá ó sọ fún mi náà pé ẹsẹ òkè ó ti kówó báyìí o wọn ò wá sọ fẹ́ dọ̀ Ọlọ́run kankan ṣé àjẹnlọ agbowó wá bá fún ẹ ló gbowó wá fún ẹ ní so Ọlọ́run bá ní kí ọlá ní máa ń gbéyàn ládé ẹni tó rán bá dé ládé ni bàbá Aláàfin wọn wàá dàrú wọn á padà wò pé èmi náà ní kándídéètì á ṣùgbọ́n ẹgbẹ́ ń gbé lórí mẹ́rìtì yẹn náà ni pé gbogbo ohun tí kọmitì sọ̀mìtì nìkan tó ti kọ́ sí ni àwọn dẹ́ pàṣẹ àti rìtì àti ìpínlẹ̀ ẹ dákun ṣé owó ni ẹ fi lọ nígbà tí yẹn ṣe sáàmù tí wọ́n gbówó fẹ́ni tí òfin yìí kankan ni tí òfin yìí ṣe number one tó wá ń sọ pọ́ǹpì number one so adúpẹ́ lọ́wọ́ bàbá Aláàfin